Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo ṣe fọ́nrán yìí láti tọrọ àforíjì tó tóbi láti ọ̀dọ̀ àwọn àfáà wa àgbà mẹ́ta. Àkọ́kọ́ látọ̀dọ̀ al-Imam Muhammadu Tọ́lẹ̀ Ayilára tí wọ́n jẹ́ Chief Imam fún gbogbo ìlú Ogbomoso. Ẹlẹ́ẹ̀kejì, Sheikh Dr. Sharafdin Gbadebo. Ẹlẹ́ẹ̀kẹta, Sheikh Muhammadu Dawud tí wọ́n jẹ́ Mufti Ìwó. Mo tọrọ àforíjì, ẹ dákun, ẹ foríjì mi lórí false information tí mo pass ní June 6 tí mo sọ wípé ẹ máa mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ogbomoso, bí àwọn jàǹdùkú bí wọ́n ti wọ inú ìlú yẹn tí wọ́n sì kó àwọn students àti àwọn teachers tí wọ́n wà ńbẹ̀, tí ẹ sì mọ̀ kankan nípa rẹ̀ tó já sí pé false information òun ni. Mo tọrọ àforíjì, ẹ foríjì mi. Afuwani alayya. Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé kò sí bí ọmọdé ṣe fẹ́ wà tó máa jẹ̀kọ tí ò níra lọ́wọ́. Ẹ má bínú kó ṣubí o. Ẹ foríjì mi, ẹ wọlá Ànábì sallallahu alaihi wasallam tí ẹ gbà fún, tí ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀, ẹ wọlá rẹ̀ mọ́ mi lára. Ẹ wọlá Ọlọ́run tó ṣẹ̀dá wa, ẹ wọlá ẹ̀ mọ́ mi lára. Kẹ́ foríjì mi. Kẹ́ tún wá wọlá nǹkan tí ó ń dùn yín nú tí ò dẹ̀ ní padà di ìbànújẹ́ fún yín, ẹ wọlá ẹ̀ mọ́ mi lára. So ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, nípa gbogbo àwọn bloggers tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn. Àkọ́kọ́, mi ò bẹ̀ bloggers kankan níṣẹ́ wípé kí wọ́n gbé. Ọkàn ń gbé bó ti hùn wọ́n ni. Àmọ́ mo wá ń fi àsìkò yìí mo fi ń bẹ̀ gbogbo àwọn bloggers náà pátápátá wípé ẹ jọ̀ọ́, mo fi ohun tí ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ́ kó bàjẹ́, mo fi bẹ̀ yín. Ẹ jáwọ́ kúrò nínú ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ kó tán, ẹ jáwọ́ kúrò ńbẹ̀, because àwọn bàbá yìí wọn ò mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí. Tá bá dẹ̀ fẹ́ wò ó, gbogbo àwọn tíṣà àtàwọn ọmọ tí wọ́n kó yìí, wọ́n ti kó wọn padà, tí wọ́n ti fi wọ́n lẹ̀, tó ti yọ̀ǹda wọn, táwọn jàǹdùkú yìí ti yọ̀ǹda wọn. So ẹ jọ̀ọ́, mo tún bẹ̀ àwọn bàbá mi lẹ́ẹ̀kan sí, Chief Imam of Ogbomoso, Sheikh al-Imam Muhammadu Tọ́lẹ̀ Muhammadu Yunus Ayilára, kí wọ́n foríjì mi. Sheikh Dr. Sharafdin Gbadebo, kí wọ́n foríjì mi. Sheikh Muhammadu Dawud tí wọ́n jẹ́ mufti ní ìlú Ìwó, kí àwọn náà fi ìdínú kí wọ́n foríjì mi. Kí Ọlọ́run kó dúró ti gbogbo wa. Ẹ ṣeun. Assalamu alaikum. Mo kí gbogbo àwọn olórí rẹ̀ dá, Ọlọ́run ní jẹ́ kí a ṣorí ibú. Tẹ́ bá wo fọ́nrán tí àfáwà yìí ṣe, àfáwà Dekeolai Samodany, eléyìí tí wọ́n ṣe yìí, a rí wípé wọ́n tọrọ apology pàápàá lọ́wọ́ bàbá wa Imam àgbà Ogbomoso, bàbá wa Dr. Sharaf àti bàbá wa Dawud Mọ́lásán, Mufti Ìwó, Mufti ilẹ̀ Yorùbá, látara àwọn nǹkan tí wọ́n sọ nígbà yẹn pé wọ́n ṣe. So òun ni wọ́n ṣe torí ẹ̀ tọrọ apology yẹn. Bó tiẹ̀ jẹ́ pé àáfàá wa yìí oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ti padà rí lẹ́yìn gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, pàápàá wọ́n tì wọ́n mọ́lé oríṣiríṣi bẹ́ẹ̀, ó ti yé, kó tó di pé wọ́n padà wá sọ pé wọ́n gba béèlì wọn, ó ti yé. Àmọ́ ohun tèmi kàn fẹ́ sọ ń bẹ̀ ni pé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá wa, látòrí bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ Yunus Ayilára, Imam àgbà Ogbomoso, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ nìkankan wa.
ṣe rí irú àwọn èèyàn báyìí ṣe rí ohun tí mo rí nínú ọ̀rọ̀ Zikirulai Samodany ni wípé ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tó ṣẹ̀ lọ join àwọn èèyàn, ó lọ join àwọn gang yẹn wá sọ pé àwọn olè làwọn ń já lọ, ó wá tẹ̀lé wọn lọ sí oko olè, wọ́n jọ lọ jalè. ṣe mọ̀ pé tí wọ́n bá mú kò sí ọ̀rọ̀ tó lè sọ pé òun ò jalè rí ẹ̀ǹkan tó ń wá rèé, ṣe mọ̀ pé kò sẹ́ni tó máa gbọ́. torí ẹ̀ ló ṣe já sí pé ọ̀rọ̀ rẹ̀ ṣe dùn mí púpọ̀, torí pé òun ò sí nínú àwọn tí à ń wá rárá. àwọn tá a ti tí ó tó ń sá kiri gan táì tí ì rí mú ó sì ń dùn mí because àfa Khalifa Samodany yìí ìyà tó jẹ tó bá já sí pé àwọn tá à ń wá yìí gangan ni ìyà jẹ ni inú mi máa dùn gan. àmọ́ òun kò ṣe irú ẹ̀ rí, first time tó máa kọ́kọ́ ṣe rèé, ẹ wo tójú ẹ̀ ti rí. ó ti yé àwọn Oroku tó pọ̀ àwọn Oroku kọ́dírì Oroku tó pọ̀ àwọn tá à ń wá gangan nìyẹn. bó tẹ̀ yẹ pé ó ń sá kiri, ó ń sá nílé ẹjọ́, ó ń sá káàkiri. àmọ́ èmi mọ̀ pé kó o ṣáájú bẹ́ẹ̀ lọ, nígbà tó bá yá wọn ó declare wanted, kò ju bẹ́ẹ̀ lọ. àwọn tá à ń wá gangan nìyẹn. ó ti yé ṣe ríran gbogbo àwọn eléyìí ọ sáré yọ ẹnu sọ̀rọ̀ ni, òun ló jẹ́ kí irú nǹkan báyìí tó fẹ́ ṣẹlẹ̀ sí. ó ti yé èmi á kàn bẹ bàbá wa Imam, má sì bẹ gbogbo àwọn tí àfa iṣẹ́ kọjọ kan má bínú. àmọ́ Samodany ìrìn àjò rẹ̀ sì kù díẹ̀ o. kí ni tó kù díẹ̀? ìwọ náà pe lọ́ọ̀yà rẹ kẹ́ ẹ mọ ìgbésẹ̀ tẹ́ máa gbé. ó ti yé tí gbogbo ọ̀rọ̀ yìí lè ṣe kí ni o tó lè dá ẹ down. tó bá pe lọ́ọ̀yà ẹ á pe lọ́ọ̀yà Imam, wọ́n á mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé tí gbogbo ọ̀rọ̀ yìí máa fi lè ṣe kí ni o tó máa fi tán yan. ìyẹn la fi ń sọ fún yín wípé nígbà tí mọ̀ọ́mọ̀ announce ń jọ sí wípé anybody tó bá wọn lórúkọ jẹ́ yóò jìyà. ẹlòmíì bí ní pé irọ́ ni mọ̀ọ́mù yẹn ń pa, ó lẹ́nu ni. Kọ́dírì Ọládayọ̀ tó pera rẹ̀ lọ́rọ̀ọ́kù tó pọ̀, ó ṣe ń sá kiri, kò ṣe dúró. ṣe bó lóun ní evidence bí mọ̀ọ́mù ó lè ní mọ̀ọ́mù kíní kan ní mọ̀ọ́mù òun lẹ́fídẹ́ǹsì, òun kọ gbogbo ẹ̀ ẹ ò ṣe dúró. tí wọ́n bá mọ̀ pé lóòótọ́ ojú ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ dúró nàún, má sá lọ mọ́. gbogbo pé ara ẹ̀ ò yá yẹn má sọ bẹ́ẹ̀ mọ́, jáde síta kọ ẹ̀ lẹ́fídẹ́ǹsì kó nìṣó ní kóòtù. ó ti yé àwọn tá à ń wá gangan nìyẹn. ṣe rí gbogbo àwọn eléyìí kọ̀ sáré, òun lọ yọnu sí ohun tí ò yẹ kó yọnu sí ni. torí ẹ̀ bàbá wa Imam Agba Ògbómọ̀ṣọ́ abẹ̀yìn nítorí tọlọ́hun, ẹ má bínú nítorí tọlọ́hun. Ọlọ́run sì ní Ọlọ́run ò ní dójú tì yín pẹ̀lú ògo tọlọ́hun, ẹ ní rí wàhálà, ẹ sì ní rí dààmú lágbára Ọlọ́run. ẹ wá rí gbogbo ẹ̀yin bloggers látòrí gbogbo àwọn tó wà ní diaspora, ẹ̀yin lẹ jẹ́ kí ọ̀rọ̀ ọmọ yìí kó le tó báyìí látara ọ̀rọ̀ tẹ́ ń sọ sí Imam Agba Ògbómọ̀ṣọ́. ó lè ní Imam Ògbómọ̀ṣọ́ yẹn apààyàn ní ìkíní kan ni. ẹ̀yin kọ́ náà mú, ẹ̀yin kọ́ náà tì mọ́lé, ẹ lè mọ bó ṣe ń ṣe ẹni tí wọ́n tì mọ́lé. ṣe bẹ́ẹ̀ yín kọ́ wà ní diaspora ẹ rò pé tẹ máa pariwo, ẹ kàn ń dara yín láàmú ni. ẹni tọ́wọ́ ti tẹ̀ náà tó yẹ kẹ́ wá máa bọ́ ṣe máa bẹ̀ torí ìjọ́ míì ni, kì í ṣe torí tẹ́lẹ̀ yìí. bẹ́ẹ̀ bá rí i pé ọwọ́ òfin ti mú èèyàn kan, èyí tó dáa jù ni wípé báwo lẹni yẹn ṣe fẹ́ kúrò ńbẹ̀, kì í ṣe pé ká máa wá tún sọ̀rọ̀ sí ẹni tó mú ẹni yẹn tí yẹn ń jà fún ráìtì ẹ̀, kẹ́ ẹ wá sọ pé ohun tó ń jà fún yẹn kò lẹ́tọ̀ọ́ sí. ó ti yé òun lẹ fi kó bá ẹni ẹlẹ́ni. ọ̀rọ̀ tó yẹ kó ti yanjú ní police station kí gbogbo ẹ ti lọ, àmọ́ ẹ̀yin kan wá dúró nídìí pé irọ́ o, má dá wọn lóhùn, o gbọ́dọ̀ ṣapọ́lọ́jì, o gbọ́dọ̀ ṣe gbá, o gbọ́dọ̀ ṣàwo. ẹ wo bí tẹ́ ẹ bá ọmọ ọlọ́mọdé, ẹ̀yin tó jẹ́ pé ẹ lágbára kankan, diaspora lẹwà, ẹ ní agbára kankan, ẹ ní agbára anything, ẹ kàn lẹ́nu dànù níbi tẹ́ wà ní. ṣé ni wọn bí yín ire kẹ́ ẹ wá sí Nàìjíríà? bí kan nù yín ló ti sá padà, ló ti sá lọ yìí. ní ìsìn ta lọ lọ́hùn, wọ́n fi ilẹ̀ yẹn ń sá kiri inú igbó. ẹnì kejì tọ́jọ́ ń fà yẹn ti sá lọ UK o. ìyẹn ti sá lọ UK o. Bẹ̀nẹ̀lẹ̀ àbí kí ló pe rẹ̀? Bẹ̀nẹ̀lẹ̀ àbí kí nìyẹn pe rẹ̀? ó ti sá lọ UK o. ìyẹn ti sá lọ ń tiẹ̀. ọmọ ọlọ́mọ ó ti gbọ́n pálí, ó ti jápa. ìwọ tó ò ní passport, ò ní visa, ò ní bí o fẹ́ gbà, irú ẹ̀ náà wá ń bá wọn yọ ẹnu sọ̀rọ̀ láhìláhìlọ́lá.
ìyà tó ń jẹ yín ó ń jẹ nǹkan lọ́wọ́ ni. The fearless talkers bó tẹ̀ ẹ́ pé yẹn ti wẹ́n jẹ́ kí n fi yẹn lẹ̀ ó ti ìyà tó ń jẹ yín ó ń jẹ nǹkan lọ́wọ́ ni. Torí ẹ̀ gbogbo ẹ̀yin tó kù náà ẹ ṣọ́ra yín, ẹ ṣọ́ ẹnu yín. Tẹ́ bá wò yí pé ẹ fẹ́ máa bú èèyàn kan pé àwọn èèyàn kan ló ń bu yẹn, àwọn èèyàn kan lè máa bú kó máa wò wọ́n tí wọ́n kó jẹ́ nǹkan ṣo tí wọ́n bá sọ ló máa kó sí gbàgán. Ìyẹn là ń sọ, ìyẹn ló ṣẹlẹ̀ sí Samodany. Ọlọ́run jọ má jẹ́ ó bàjẹ́ fún bàbá wa mọ́ máa gbalẹ̀ Ògbómọ̀ṣọ́, bàbá wa Dr. Sharaf ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín, bàbá wa Mọ́lásán, bàbá wa Dahood Mọ́lásán ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín o. Ẹ jọ nítorí tọ́lọ́run abiyamọ ni yín, abiyamọ ni ẹ̀yin bàbá yìí, abiyamọ ni yín, ọlọ́run sì ní jẹ́ ó bàjẹ́ fún yín lágbára ọlọ́run. Ẹ jọ abẹ yín ni, arọ̀ yín ni, ó ti yé. Ẹ jẹ́ kó tán tí àwọn lọ́ọ̀yà tọ̀tún àti tòsì tán bá ti jọ conclude gbogbo ohun tán bá ní kán ṣe kán wọn náà ṣe. Samodany tí lọ́ọ̀yà tọ̀tún àti tòsì tán bá ti jọ sọ̀rọ̀ ìyẹn tán bá ti ní kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ kó kúrò ńbẹ̀ kó die down. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kankan wa lágbára ọlọ́run. Ànídẹni ẹ̀wọ̀n o, ànídẹni tán wá o. Oroku tó pọ̀ Kọ́dírì kò ṣáájú bẹ́ẹ̀ lọ ó padà kó sí ìwà àtìtà lọ́lọ́run. Òkè kúrá straight.